mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni o. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni o. Àánú ló dá mi sí, àánú ló pọ́n mi lé, àánú ló ṣàánú mi o. Àánú ló daṣọ àṣírí bò mí, àánú ló gbé mi lékè ọ̀tá, àánú ló mú mi rẹ̀yìn òdì o. Àánú ló ṣàánú mi o, àánú ló ṣàánú mi o. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni o. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni o. Àánú lórí ẹbí, lórí ará, àánú lórí ojúlùmọ̀, àánú lórí ọkọ mi, lórí àwọn ọmọ rẹ nínú ilé mi o. Àánú ló ṣàánú mi o. Àánú jíjẹ, mímu, lílọ, bíbọ̀, fífò lójú òfurufú, rírìn lórí ilẹ̀ o, rírìn lórí omi. Àánú ló ṣàánú mi o. Àánú ló ṣàánú mi, àánú ló ṣàánú mi, àánú ló ṣàánú mi, àánú ló ṣàánú mi o. Àánú ló ṣàánú mi o. Your mercy kept me, your mercy saved me, your mercy preserved me, your mercy, Lord. If it has not been the Lord who has been on my side, what shall my Israel say? If it has not been the Lord who has been on my side, what shall my Israel say? Àánú la rí gbà. Thank you for your mercy. Àánú ló jẹ́ ká wà láyé, ká wà láyé, ká wà láàyè ara wa. Àánú la rí gbà o, kò sóhun míì tá a tún fi wà lórí ètò lónìí. Àánú la rí gbà. Ikú ń pa lọ́tún, ikú ń pa lósì. Àìsàn ń kọlù wọ́n lọ́tún, ń kọlù wọ́n lósì. Olúwa dá wa sí, àánú mọ̀ la rí gbà sẹ́lẹ̀mọ́. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni o. Mama sábùjá lọ́rùn ọpẹ́ o àánú ni. Ọlọ́run olóore. Àánú nìkan la mọ̀ rí gbà o. Àánú ló jẹ́ á wà lónìí. Àánú ló sì jẹ́ á máa bẹ o. Àánú Ọlọ́run ni. Ọlọ́run ó mọ̀ fàánú rẹ̀ lẹ̀ kó mọ̀ gbé àánú rẹ̀ lórí wa. Àánú ló gbé mi lékè ọ̀tá, ló mú mi rẹ̀yìn òdì o. Àánú ló ṣàánú mi o. Àánú ló ṣàánú mi o. Lẹ́nu ọjọ́ mélòó sẹ́yìn, lẹ́nu ọ̀sẹ̀ mélòó sẹ́yìn, lẹ́nu wákàtí mélòó sẹ́yìn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣaláìsí o. Tó ti lọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àánú làwa fi wà títí dàsìkò yìí. Àánú ni, àánú ni, àánú la rí gbà. Lọ́rùn ọpẹ́ o, kò sí ọ̀nà àbáyọ o, kò sí ọ̀nà mìíràn tí mo lè gbé gbà o. Àánú ló ṣàánú mi, o mama sábùjá lọ́rùn ọpẹ́ o. Kò sábùjá lórí ọ̀pẹ, kò sọ́nà míì àfàánú. Àánú mọ̀mọ́ ló dá wa sí. Coronavirus ń bẹ́ ń ta, àánú la fi wà. Ọlọ́run ọba dèmi àtiwọ́ sí. A tún sọ pé thank God it's Friday. A tún rí jímọ̀ míì nínú oṣù kẹta ọdún 2020.
àwọn kan ló yẹ pé lánàá wọ́n sì wà láyé o ṣùgbọ́n lónìí wọ́n dẹni àìsí wọ́n dẹni àìrí wọ́n dẹni tó ti kú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àánú ló dá wa sí o, àánú ló pọ́n wa lé. Ẹ wò ó, ẹ jẹ́ á máa dúpẹ́. Mo ní ikú ń pa lọ́tún ikú ń pa lósì, ikú ń pa lọ́tún ikú ń pa lósì. Ṣùgbọ́n àánú Ọlọ́run ó gbé wa ró, ó gbé mi ró, ó gbé wọ̀ ró. Ìwọ tó ń wò mí máa fọpẹ́ fọ́lọ́run níbikíbi tó o bá wà. Ìgbà míì stọ́ọ̀mù á ṣẹlẹ̀ wá ló ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, àwọn ará Nàìjíríà ní òkà wọn. Ìgbà míì iná jó Nàìjíríà, wọ́n á ní àwọn ará China ní òkà wọn. Ìgbà míì tsunami àgbàwò èèyàn lọ ní Philippines, àwọn ará Japan wọ́n á ní òkà wọn. Gbóhùn tó ń ṣẹlẹ̀ báyìí o, gbogbo àgbáyé ló kàn. Òun náà ni coronavirus. Káàkiri àgbáláyé ni coronavirus ń báwọn èèyàn fà o. Bóyá ń pa l'Amẹ́ríkà, ló ń pa ní Italy, ló ń pa ní China, ló ń pa ní UK, ló ń pa ní Philippines, ló ń pa káàkiri, ló ń pa Nàìjíríà gan. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dèmi àtìrẹ sí. Mo ní ìwọ̀nba ìṣẹ́jú péréte tí mo fẹ́ lò lónìí lórí ètò yìí. Ọ̀rọ̀ lórí coronavirus ni o. Update on coronavirus. Níbo la bá coronavirus dé lórílẹ̀‐èdè Amẹ́ríkà? A mọ̀ pé Wuhan ló ti bẹ̀rẹ̀ ní China. Ṣùgbọ́n kí làwọn nǹkan táwa gan ní láti ṣe fúnra wa? Àánú ni o, àánú ni agbára ẹnikẹ́ni kọ́, agbára no monument ni. Agbára ẹnikẹ́ni kọ́ o, àánú ni. Mo ní ká máa yẹ̀ wò kí làwọn nǹkan tá a fi lè ṣe tá a fi lè kóra wa níjàánu gan fúnra wa lórí ọ̀rọ̀ coronavirus. Bó ṣe ń mú ọmọdé ló má gbà o, bó ṣe ń mú ọkùnrin ló ń móbìnrin, bó ṣe ń mú olórí ló mú ẹni ẹlẹ́yìn. Tẹ́ bá tiẹ̀ wojú àwọn tó ń mú báyìí, àwọn tó wà nípò agbára, àwọn tó ń lówó, àwọn tó wà ní position, àwọn ló mú lọ́wọ́lọ́wọ́ báyìí. Kódà ẹ lọ wo China, ẹ lọ wo Iran, ẹ lọ wo orílẹ̀-èdè Amẹ́ríkà. Ọlámídé Ìyanu mo rí yín o, ẹ kú àbọ̀. Ọlámídé Ìyanu Bánkọ́lé, ẹ kú àbọ̀. Tóyìn Anthony mo rẹ́yìn náà o, mi ò lè fojú pa yín rẹ́. Ìrọ̀mí Dayo Faith Lucas, ẹ kú àbọ̀ sórí ètò. Olúwaṣẹ́gun Olúwaṣọgbọ́n mo rí yín. Adébáyọ̀ Ṣómóyè mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Àánú ni mo rí gbà, àánú ni mo rí gbà, adé orí ọ̀kín. Ẹ wò ó, àánú gbogbo wa rí gbà, àánú ni ẹ gbà. Sábùjá lọ́rùn ọpẹ́ o, àánú ni o. Kò máa sábùjá lọ́rùn ọpẹ́ o, àánú ni. Ọlọ́run olóore ni o. Kò máa sábùjá lọ́rùn ọpẹ́ o, àánú ni o. Àánú ló gbà mí, àánú ló ra mí kalẹ̀ o, àánú ló ṣàánú mi o. Àánú ló gbé mi lékè ọ̀tá, ló mú mi rẹ́yìn òdì o. Àánú ló ṣàánú mi o. Tọ́ládé Adéjùmọ̀ mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀ sórí ètò. Abọ́ládé Àbáàsì bó o ní mo rí yín, ẹ kú àbọ̀. Ọlámídé Ìyanu Bánkọ́lé wọ́n ní please wish Ìyanu Olúwa daughter of Zion miracle happy birthday. Ó dáa, a máa wish happy birthday kó tó di pa akẹ́lù agbami ètò. Ẹ jẹ́ ń sáré kí because ìṣẹ́jú tá a ní lórí ètò lónìí ó pọ̀. A ó sì fẹ́ fi gbé àwọn ọ̀rọ̀ kan jáde lórí coronavirus ní o. Happy birthday ibikíbi tó bá wà o, miracle Ìyanu happy birthday. Ìgbà ọdún kan ni o. Bó o bá ṣe ń grow lọ́jọ́ orí ló mọ grow láwọn nǹkan rere pẹ̀lú Ọlọ́run pẹ̀lú èèyàn. More grace to your elbow, more grace to your life. You will be in favor with everybody in the name of Jesus. Happy birthday, dear sister. Happy birthday, happy birthday. Ọmọ àmúṣiré Jésù gbà mí Benjamin mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ti kí yín o, wọ́n ní happy birthday to sister Ìyanu Olúwa miracle many happy returns of the day. Ẹ ṣeun ẹ ṣeun. Mo ní lónìí ọ̀rọ̀ tó kàn mí tó kàn ọ́ tó kan everybody la fẹ́ mú wá lónìí. Kì í ṣe pé ó ṣẹlẹ̀ ní Nàìjíríà o, kọ̀ọ̀kan wá irọ́. Bóyá ó ṣẹlẹ̀ ní Nàìjíríà ló ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ló ṣẹlẹ̀ ní China
ló ń ṣẹlẹ̀ ní Italy, ló ń ṣẹlẹ̀ ní Paris, ló ń ṣẹlẹ̀ ní Philippines, ló ń ṣẹlẹ̀ ní gbogbo káàkiri àgbálá ayé. Kí lọ̀rọ̀ náà? Coronavirus torí pé ó kòró gan-an, òun náà yẹ pé coronavirus torí pé bóyá pa kékeré ló pa ńlá ló pa gbà ló polówó ló pa mẹ̀kúnnù, kò mọ anybody, kò mójú anybody, tẹ́ bá dẹ̀ wò ó òpin ayé ti ń dé. Bíbélì ní àjàkálẹ̀ àrùn yóò bẹ̀rẹ̀ sí ní jáde. Àjàkálẹ̀ àrùn pestilence tó yẹ pé ó máa jàkálẹ̀ ni, tí yẹ pé ibìkan náà ti máa rí o, torí ẹ̀ ó sá lọ Nàìjíríà ọba ń bẹ̀. Wọ́n lọ́rọ̀ yí ọ̀lọ̀ rẹ ni olóhùn lọ sóko, bó o tó kó dé bó o rodò ọba ń bẹ̀. O torí ẹ̀ sá lọ sí Italy ni ọba ń bẹ̀. O torí ẹ̀ sá lọ sí China ni ọba ń bẹ̀. O torí ẹ̀ sá wá sí Amẹ́ríkà ọba ń bẹ̀. Canada lọ sá lọ ni ọba ń bẹ̀. Mo láwọn ìyàwó àwọn olórí orílẹ̀-èdè wọ́n ti ń kàchí ẹ̀, wọ́n ti test positive torí àwọn náà máa ń bọ̀yàn lọ́wọ́ jù. Àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba wọ́n ti kàchí ẹ̀, àwọn náà máa ń bọ̀yàn lọ́wọ́ jù. Àwọn èèyàn lóríṣiríṣiríṣiríṣiríṣi wọ́n ti kàchí ẹ̀ o. Ọlọ́run wá ní jẹ́ kí wọ́n kàchí ẹ̀, Ọlọ́run ní jẹ́ kébi ó kàchí ẹ̀. Gbogbo àwọn táwọn ètò yìí táwọn gbọ́ ètò yìí Ọlọ́run ní jẹ́ ká kàchí ẹ̀. Ọlọ́run ó fàbò rẹ̀ yóò dá wa sí. Ọ̀nà wo la lè gbà prevent ara wa? Òun la fẹ́ yẹ̀wò lórí ètò lónìí o. Ruth Ọládé Adéjùmọ̀ wọ́n ní preaching, bẹ́ẹ̀ ni ẹjẹ́ preach ẹ̀, àsìkò tó ẹjẹ́ wàásù ẹ̀ fáwọn èèyàn káàkiri àgbálá ayé, torí pé ọjẹ́ Christian ni ọjẹ́ Muslim ni kò yọ ọ́ lẹ̀, àánú Olúwa nìkan náà ló lè yọ wá lẹ̀. Ọjẹ́ lẹ́sìn àbáláyé ni ọjẹ́ Hindus ni ọjẹ́ Jewish ni kò yọ ọ́ sílẹ̀. Corona ò mọ anybody, kòrókòró kò mọ anybody. Àánú Olúwa nìkan ni, àánú nìkan ni, àánú nìkan ni. Ó máa sábòjá lọ́rùn ọpẹ́ o, àánú ni o. Ó máa sábòjá lọ́rùn ọpẹ́ o, àánú ni. Ọlọ́run olóore ni o. Ó máa sábòjá lọ́rùn ọpẹ́ o, àánú ni o. Àánú ló gbà mí, àánú ló rà mí kalẹ̀ o, àánú ló ṣàánú mi o, àánú ló gbé mi lékè ọ̀tá, ló mú mi rẹ́yìn òdì o, àánú ló ṣàánú mi o, àánú ló ṣàánú mi o, ó máa sábòjá lọ́rùn ọpẹ́ o, àánú ni. Ó máa sábòjá lọ́rùn ọpẹ́ o. Ó sínú àpọ̀sù dá o. Amen. Jesus name. Ẹ ṣeun. Ẹ jẹ́ kọ́lu agbami ètò straight away. Ẹ jẹ́ àwọn agbami ètò straight away. Kò sábùjá lọ́rùn ọpẹ́. Ohun tó o ní láti mọ̀ nípa coronavirus. O gbúdọ̀ mọ̀. Kákọ́ tó bẹ̀rẹ̀ àdúrà nípa coronavirus lákọ̀ọ́gbé wọlé o. Àdúrà nípa coronavirus òun lákọ̀ọ́gbé wọlé. Àdúrà nípa coronavirus òun lákọ̀ọ́gbé wọlé. Kólúwa ọba Akélédùmarè ó gbà wá. Àdúrà ló ṣe gbogbo nǹkan. Àdúrà lákọ̀ọ́gbé wọlé lórí ètò Ṣọ́wọ́nyá tòní nípa coronavirus. Àdúrà tẹ́nìkan gbà nípa coronavirus. Bó bá ṣe ń gbọ́ náà ni kó o máa wo nǹkan tó kọ sójú ìwòran rẹ̀ yìí. Kọ́lọ́hún ó ṣọ́ wa. Wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ẹni Ọlọ́run lọ́bì kan bó o tó kó dé bó o tó kó dòde ọba náà ni o. Kọ́lọ́hún ó gbà wá ní coronavirus la fẹ́ mójú ẹ̀ síta lónìí. Kọ́lọ́hún ó ràn wá lọ́wọ́. Ẹ gbà óre. A coronavirus prayer. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. Lord Jesus Christ, you traveled through towns and villages, curing every disease and illness. At your command, the sick were made well. Come to our aid now, in the midst of the global spread of the coronavirus, that we may experience your healing love. Heal those who are sick with the virus. May they regain their strength and health through quality medical care. Heal us from our fears, which prevents nations from working together and neighbors from helping one another. Heal us from our pride, which can make us claim invulnerability to a disease that knows no borders. Lord Jesus Christ, healer of all,
Stay by our side in this time of uncertainty and sorrow. Be with those who have died from the virus. May they be at rest with you in your eternal peace. Be with the families of those who are sick or who have died. As they worry and grieve, defend them from illness and despair. May they know your peace. Be with the doctors, nurses, researchers, and all medical professionals who seek to heal and help those affected and who put themselves at risk in the process. May they know your protection and peace. Be with the leaders of all nations. Give them the foresight to act with charity and true concern for the well-being of the people they are meant to serve. Give them the wisdom to invest in long-term solutions that will help prepare for or prevent future outbreaks. May they know your peace as they work together to achieve it on earth. Whether we are home or abroad, surrounded by many people suffering from this illness, or only a few, Lord Jesus Christ, stay with us as we endure and mourn, persist and prepare. In place of our anxiety, give us your peace. Lord Jesus Christ, heal us. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. Amen. òun lẹ́gbọ́n yẹn o àdúrà coronavirus lẹ́gbọ́n ẹjẹ́ àfàdúrà bẹ̀rẹ̀ ni mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan la máa mú wá lórí ètò lónìí nípa coronavirus bó o ló ṣe jẹ́ bó o ló ṣe dé kí lóhun tó a lè ṣe kí lóhun tá à ń parí lọ́jọ́ kan o ohun tá à ń parí lọ́jọ́ kan kọ́ oríṣiríṣi ni ẹ wò lọ́wọ́lọ́wọ́ yìí ní ilẹ̀ India àìsàn yìí ti bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ẹran o ó kọlu àwọn ẹran lọ́tún lósì wọ́n bẹ̀rẹ̀ sí ní kú so mo sọ ẹnìkan ń jẹta mo ní kọ́mọ́dà bẹ́ẹ̀ pé gbogbo wa ó di tó ń jẹ vegetable tí ò jẹran mọ́ tó pé ní jẹran mọ́ ó dà pé ibi tí nǹkan ń lọ́nu mo ní àìsàn yìí ó bẹ̀rẹ̀ sí ní pa àwọn ẹran yàrá pé àwọn èèyàn làwọn èèyàn ti ń pariwo ẹ̀ nísìnyí pé ẹja wo ibi tára àwọn èèyàn yá dé ṣùgbọ́n àwọn ẹran tí wọ́n ń ṣe àìsàn àwọn èèyàn ò rí wọn tọ́jú torí pé ẹran ò ní sọ fún yín pé ó di síìkì àbí tẹ́ ẹ bá wò ó pé ó di síìkì oríṣiríṣi ẹran ló ń jáde nísìnyí ẹ dákun ẹ máa ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń jẹran ẹ wà àwọn ẹran mọ́ yẹ kú lọ dànù bóyá ń kọlù yàn ló ń kọlù àwọn ẹranko ló ń kọlù àwọn nǹkan ọ̀sìn àjàkálẹ̀ àrùn rèé o kọ́lọ́hún bá wa lé kúrò ní sàkání wa kọ́lọ́hún lé àjàkálẹ̀ àrùn kúrò ní sàkání wa ẹbí pestilence náà ń pelé yìí coronavirus ńgbà tá àìsàn dé tó kọlù ẹran tó kọlù èèyàn ẹ wo àwọn agbo ẹran yẹn ẹ wo àwọn agbo àgùntàn yẹn ẹ wò bọ́n ṣe lọ bọ́n ṣe kú lọ bẹ́ẹ̀ tó bá yẹ àwọn èèyàn ó máa wọn ẹran yìí wọ́n pa wọ́n torí pé kò sẹ́ni tó fẹ́ ṣọ́ọ̀tì kò sẹ́ni tó fẹ́ ṣòwò kọ́ ṣọ́ọ̀tì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máwọn ẹran yìí wọ́n ó máa là wọ́n ó máa kó wọn wọ́n ó máa tà wọ́n fáwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní jẹ́ kọ́lọ́run ọba ó máa gbà wá kọ́lọ́run ọba ó ṣọ́ wa kọ́lọ́run ọba kó fa bíbọ̀ rẹ̀ kó fà sẹ́yìn o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán ti kú báyìí bóyá rere náà ṣe ni àbí búburú náà gbáyé ṣe ni wọ́n á sì lọ bẹ́lẹ̀ dá wọn àwọn náà mọ̀ pé àwọn lè kú bá wọn ẹni tí ó mọ̀ pé òun máa síìkì tí dókítà sọ pé wà 100% healthy tí fáírọ́ọ̀sì dé bóyá torí pé ẹnìkan kan tó sín sí ara lẹ̀kùn tó ń dẹ̀ fọwọ́ gbé tó dẹ̀ fọwọ́ sójú fọwọ́ símú fọwọ́ sẹ́nu tó ti wá dẹni tán bò mọ́lẹ̀ ẹ wòran àwọn ẹran rèé o àwọn ẹran rèé wọn lè dìde mélòó nù wọn náà fẹ́ jí dìde mélòó nù wọn náà fẹ́ wò pé kó máa jí kọ́lọ́hún ọba ó gbà wá torí ẹ̀ láyé kọ́kọ́ fi àdúrà bẹ̀rẹ̀ ètò kòrónà eléyìí àní lè mú wá tán lónìí ṣùgbọ́n wọn bàtà bá lè mú wá lónìí á mú wá àwọn ọ̀nà wo la lè gbà yọ nínú kòrónà ọ̀nà wo la lè gbà fi tọ́jú ara wa ọ̀nà wo la lè gbà láti prevent ara bẹ́ẹ̀ ìbòye bọ́ ń sọ torí pé
wọ́n ní the fear of corona is the beginning of wisdom. Ìbẹ̀rù corona ó ní ìbẹ̀rẹ̀ ọgbọ́n o. Tó o bá ti bẹ̀rù corona báyìí, tó o bẹ̀rù corona o ti ń gbọ́nu o, o ti ń gbọ́nu. Tó bá ti ń bẹ̀rù corona o ti ń gbọ́nu. Ẹ wo ọkọjá bẹ́ẹ̀ o, ẹ wo àwọn ẹran agbo kan nìyẹn o. Tó bá dé àwọn agbo míì ẹ rí i pé ó ti bàjẹ́ kọjá bá ṣe ń sọ lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ò gbé jáde lórí ìròyìn torí pé kẹ́rù mọ́ bá àwọn èèyàn. Báwọn èèyàn náà ṣe kú lọ́nu o, ẹranko nìkan kọ́ ló kú o, àwọn èèyàn náà kú lọ bẹ́ẹ̀. Kọ́lọ́run ọba ó gbà wá ni, kọ́lọ́run ọba òun nìkan kó gbà wá, kó gbà wá. Kí wàá la fẹ́ sọ, kí làwọn nǹkan tá ẹ lè ṣe láti gáàdì ara yín ná. Ẹ já mú kinní kékeré wá kẹ́ ẹ wò ó, bẹ́ẹ̀ bá ṣe ń wò ó, bẹ́ẹ̀ bá ṣe ń wò ó, wọ́n máa ṣàlàyé ẹ̀ ńkọ̀ọ̀kan náà. Ẹ já wò ó, kò ju bí ìṣẹ́jú kan náà lọ. Òun rèé, wọ́n ní coronavirus orí ọwọ́ ni máa ń gbé o. Fọwọ́ rẹ fún ìṣẹ́jú 10 so kó fi alcohol àti sterilizer kó máa fi sápò rẹ níbikíbi tó o bá ti ń lọ. Wọ́n ní coronavirus tó yẹ ní fall on fabric tó bá dúró lórí aṣọ, wọ́n ló máa ń lo wákàtí 9. Wọ́n tó bá fọ aṣọ tó bá wà expose sí òòrùn, wọ́n ní ó máa ń pa àwọn coronavirus sí. Tó bá sín sára aṣọ rẹ yóò lo wákàtí 9. Wọ́n ní kó o mú omi gbóná àti iyọ̀ díẹ̀ kó o dà sẹ́nu. Omi gbóná àti iyọ̀. Gargle with warm and salt water kills the tonsil jam. Wọ́n lómi gbóná, omi tó wọ́ọ̀mù àti iyọ̀ a máa pa jáàmù yìí, kì í dẹ̀ jẹ́ kán lè lọ sínú lọ́ǹgì, sínú ọkàn wa, ọkàn tá a ti ń mí. Tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé tí àwọn kòkòrò yìí bá ti lè wọnú ọkàn, ó parí nù. Wọ́n ní ká mọ omi gbóná, jẹ́ túmù láti bẹ̀rẹ̀ tó dà pé àwọn kan ò rí. Wọ́n ní coronavirus yìí o, ó máa ń gbé, it lives on the hands for 10 minutes. Tó bá wà lọ́wọ́ rẹ yóò lò ìṣẹ́jú 10 lórí ọwọ́ rẹ. So putting an alcohol sterilizer in the pocket meets the purpose of prevention. Wọ́n ní kó o máa mú alcohol sterilizer máa fi sínú àpò rẹ. Tó o bá ti fọwọ́ kankan tètè fi sterilizer yìí ṣọwọ́ torí pé ìṣẹ́jú 10 ni kòkòrò yìí máa ń lò lọ́wọ́ èèyàn. So bóyá o bọ̀yàn lọ́wọ́ báyìí tẹ́ni ẹ̀dẹ̀ ni tí wọ́n ò mọ̀ ìṣẹ́jú 10 ọ̀fọwọ́ símú ẹ, ọ̀fọwọ́ sẹ́nu ẹ, o gbé kòrónù o. Wọ́n ní kó mọ̀ tó bá ti bọ̀yàn lọ́wọ́ lo sterilizer. Tó o bá fọwọ́ mú lẹ́kùn lo sterilizer. Ọwọ́ mọ́tò ni lo sterilizer. Ọ̀sọ̀kalẹ̀ ni lo sterilizer. Ohunkóhun tó o bá ṣe lo hand sterilizer. Wọ́n ní ọmọ fi inú pọ́kẹ́ẹ̀tì tẹ́ wá dọ́jà báyìí ó ti wọ́n bí nǹkan míì. Kọ́lọ́run ọba ọgbà ni. Wọ́n ní ó máa ń gbé lórí ọwọ́ fún ìṣẹ́jú 10. Wọ́n wá ní coronavirus yìí o. Wọ́n ní tó bá di fall lérí aṣọ, when it fall on the fabric it remains there for 9 hours. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Tó bá wà lọ́wọ́ èèyàn á lò ìṣẹ́jú 10. Ṣùgbọ́n tó bá bọ́ sórí aṣọ, irú àwọn máàsì tẹ́ ń fi símú yóò lo wákàtí 9 bẹ́ẹ̀ tí ò ní kú. Wọ́n ní so washing clothes or being exposed to the sun for 2 hours meet the purpose of killing it. Wọ́n ní ẹ máa fọṣọ yín lóòrèkóòrè. Ẹ sì máa jẹ́ káṣọ yín kó wà ní òòrùn torí pé kìíní kì í gbébi tó bá gbóná. Òun ló dàbí pé ẹ̀ tí ìrí kọ́pọ̀ láfíríkà torí pé òòrùn máa ń pa á ni, òòrùn máa ń kílì ẹ̀ ni, òòrùn máa ń pa. Wọ́n ní tó bá ṣe sára aṣọ, ẹ jẹ́ káṣọ yín ó máa wà ní òòrùn, tàbí kẹ́ ẹ lọ máa fọṣọ òun torí pé yóò lo wákàtí 9 lára aṣọ. Ìwọ ti fara gbé, ó wá gbé wọnú ilé, lọ wá gbé lẹ̀, lọ gbáṣọ lẹ̀, wákàtí 9 ó sì ń bẹ lára aṣọ. Élí kàbíkàbí Ọlọ́run ọba ó gbà wá ni o. Wọ́n ní ẹ dákun ẹ máa fi aṣọ yín sínú òòrùn tàbí kẹ́ ẹ máa fọṣọ yín déédéé. Èyí wọ́n jẹ́ kí coronavirus yìí kó máa kú lára aṣọ. Wọ́n ní kẹ́ ẹ mú omi gbóná o àti iyọ̀ kẹ́ ẹ fi sọ́nà fún, kẹ́ ẹ máa gágù ẹ̀, ẹ̀yìn kò ní jẹ́ kòkòrò yìí kó lọ sínú ọkàn yín. Omi gbóná, gargle with warm and salt water kills the tonsil germs and prevent them from leaking into the lungs. Òun lẹ gbọ́ yẹn o. Ẹ̀yẹ́ káwa náà máa gbìyànjú àwọn kìíní fúnra wa. Wọ́n ní if the virus is exposed to a temperature of 26 to 27 centigrade it will be killed. Ẹ wà pé Fahrenheit náà ń lò l'Amẹ́ríkà bí centigrade náà ń lò Nàìjíríà. Màá try àti calculate temperature yẹn. Ẹ jẹ́ n sáré calculate ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Calculate iye tí 27 kìíní yẹn jẹ́ ní ti Amẹ́ríkà hàn yín torí pé 26 centigrade 27 centigrade
to 27 centigrade to that is 80 degree 80 degrees ní Amẹ́ríkà o. Wọ́n ní ìwọ tó wà ní Nàìjíríà 27 tó kíní ẹ̀ bá lè dé 27 centigrade ó máa kú ni. L'Amẹ́ríkà ń bí o gbúdọ̀ jẹ́ kéèjẹ́ nǹkan tó ń lò kó wọ 80 degrees, yes, 80 degree Fahrenheit. Wọ́n ní it will be killed as it does not live in hot region. Ìdí rèé tẹ̀ ṣe bá lórílẹ̀‐èdè Áfíríkà bẹ́ẹ̀ o. Wọ́n ní also drinking hot water and sun exposure will do the trick, and staying away from ice cream and cold food is advised. Ẹ̀yin ọmọ wa, ẹ̀yin ọmọdé wa, wọ́n ní ẹ yé mu ice cream o, wọ́n ní ẹ sì máa dúró nínú oòrùn, ẹjẹ́ lọ máa yẹ́ ẹ̀rùn o, káre máa yẹ́ ẹ̀rùn lókù báyìí. Ngbọ́ òrùn wá kọ̀ tí Ọ̀yọ́ l'Amẹ́ríkà báyìí, ó dà pé a máa dáná mọ́jú ara wa báyìí, ká máa tanná halogen, ká máa da gbogbo ẹ̀ bójú. Àbí a lè ṣàbọ̀ fọwọ́ nujú kọ́lọ́run ọba gbà wá ní eli kàbíkàbí kọ́lọ́run ọba gbà wá. Wọ́n ní so ìwọ tó wà l'Amẹ́ríkà 80 degree tí kìíní yìí wọ́n ní kò lè dúró lábẹ́. Ìwọ tó wà Nàìjíríà 27 centigrade kìíní yìí kò lè dúró lábẹ́. Wọ́n ní ẹ mọ̀ jẹ oúnjẹ tó tutù, ẹ ti gbọ́ mo like ice cream, ẹ mọ̀ mu ice cream lọ́tẹ̀ yìí lọ́wọ́ tá a wà yìí, ẹ mọ̀ mu ice cream. Bóyá jẹ́nu ó dàbí pé ó sì kù díẹ̀ o, ó kù nìbọn ró. Mo ní ká lè tè rọ́ọ̀ṣì ẹ̀ kó tó di pé ọjọ́ lọ ó yá ìwọ kìíní fast tó ń ṣe slow motion. Wọ́n ní adherence to the instruction fulfil the purpose of preventive virus. Wọ́n tó bá ti tẹ̀lé instruction yìí o yóò jẹ́ kí virus yóò kú. Ẹ wo wọ́n ti ń rajà tán ní ilé ìtajà o, ẹ lọ rajà ti yín o. Ìwọ tó bá ti róúnjẹ lọ ra ti tiẹ̀. Wọ́n ní coronavirus when it fall on a metal surface tó bá ti bọ́ sórí irin yóò lo wákàtí 12 ètàbàyédèlà. Tó o bá sín báyìí tó bọ́ sórí irin bóyá páànù ni àbí metal ni yóò lo wákàtí 12 ń bẹ̀ ń bá fọwọ́ ko ó kàn jẹ̀gbọ̀n. Ẹ rí i pé n ò lè ṣó fídíò yẹn lónìí tó bá di Monday n ó ṣó ẹ̀ kọ́lọ̀ ń dá wa sí kọ́lọ̀ ń dẹ́mi sí. Àwọn kan wọ́n wá lọ ń sín sórí réèlì, wọ́n lọ ń sín sórí ara mọ́tò, wọ́n lọ ń sín sí ara kínní. Àwọn tí fáírọ́ọ̀sì yẹn ti mú wọ́n lọ ń sín síbẹ̀ torí pé tá èèyàn bá ti fọwọ́ kàn án yóò kó, torí pé ó máa pé wákàtí 12 lára arin kó tó di pókúrò bẹ́ẹ̀. Wọ́n ní ẹ dákun ẹ máa fọwọ́ yín with soap and water, ẹ máa fọwọ́ yín pẹ̀lú ọṣẹ, ẹ máa fọwọ́ yín pẹ̀lú hand sanitizer, ẹ máa fọwọ́ yín pẹ̀lú omi anytime tẹ́ bá ti come in contact pẹ̀lú nǹkan kan ẹ máa fọwọ́ yín. Ẹ dákun ẹ má jẹ́ coronavirus yóò fi lè wá ṣeré o. Wọ́n ní coronavirus tá a mọ̀ sí COVID-19 is large in size where the cell diameter is 400 to 500 micro, and for this reason any mask prevents its entry. Wọ́n ní ó tóbi o, kì í ṣe àwọn virus kéékèèké. Wọ́n ní so ìdí rèé tẹ́ ẹ ṣe gbọ́dọ̀ máa lo mask. Wọ́n tẹ́ bá ti lo any mask báyìí kò ní lè wọlé torí pé ó tóbi, kì í ṣe nǹkan tó kéré. Kára àwọn tó kéré ni pé any mask akàngbanu wo mask yẹn kọjá, ṣùgbọ́n òun ó tóbi. So tẹ́ bá ṣe báyìí ó máa dúró lórí nǹkan tó máa dúró sí ni. Bójára aṣọ ni yóò dúró bẹ̀ ni, bójára arin ni yóò dúró bẹ̀ ni, tó bá jára mask náà ni yóò dúró bẹ̀ ni. Ẹ dọ̀rọ̀ abọ́ mask yẹn ẹ lọ bọ́ dànù, bó jẹ́ glove ni yóò dúró bẹ̀. Wọ́n ní so ẹ dákun ẹ máa lo mask o. Èmi gan lè ra mask báyìí, wọ́n lè ra trailer mask kan ní lè ra, ó dà pé ìwọ́n lè ra mask. Wọ́n ní ẹ dákun ẹ máa lo mask o. Wọ́n ní mask yẹn ò ní jẹ́ ó ráàyè wọlé sínú ara yín, any mask lẹ́lẹ́ lò. Àwọn UNICEF náà sọ kíní yìí o, wọ́n sẹ́ǹdì rẹ̀ sí mi ni mo ní dandan mo gbúdọ̀ gbé jáde lórí ètò fún ẹ̀yin èèyàn wa kó má di pé olúwẹ̀ jẹ́ alánìkànjọpọ́n. Wọ́n wá ní fáírọ́ọ̀sì tá à ń sọ yìí o, wọ́n ní it does not settle in the air rárá, but it is grounded, so it is not transmitted by air. Wọ́n ní kì í ṣe àìsàn tó yẹ pé ó máa ń fò kiri. Tẹ́ bá ti sín síta báyìí àbẹ́ ẹ̀yán hàn, àbẹ́ wúkọ́ hàn, àbẹ́ òtún kẹlẹ̀mbẹ̀ ó gbúdọ̀ balẹ̀ síbì kan ni. Wọ́n tó bá ti balẹ̀ ń ìyún ló máa ń jẹ́ pé kò jẹ́ kó easy láti transmit tó yẹ pé ó máa bọ́ sílẹ̀ náà ni. Wọ́n ní kì í ṣe nǹkan tó lè sọ pé omi símú ó gbúdọ̀ bọ́ sára kankan kó o fọwọ́ ko tàbí kó o fẹnu lá. Tẹ́ ẹ pé lílálẹ̀ ńlá ẹ̀rà mọ́ ńlá nǹkan, tẹ́ ẹ pé lílálẹ̀ ńlá ẹ̀rà mọ́ ńlá nǹkan. Yes, ẹ wo mi ò ní rí jù báyìí lọ lórí ètò lónìí torí pé tí bá ní máa continue à ń tètè kúrò ńbẹ̀. Ó pọ̀ nílẹ̀ tá a kó wá, ó pọ̀ tá a rù wá. Wọ́n ti ìlú Italy pa o. Wọ́n ní wọn gbúdọ̀ lọ sọ́jà, wọn gbúdọ̀ lọ sílé ìwé, wọn gbúdọ̀ lọ ra oúnjẹ, wọn gbúdọ̀ lọ anywhere. Ní Baltimore tá a wá ẹwà yìí Maryland náà wọ́n ti wí pé tó bá ti di ọjọ́ Monday
gbogbo iléèwé wọ́n tì í fún ọ̀sẹ̀ méjì káwọn ọmọ ó jókòó sílé fìdímọ́lé wọ́n ní fìdímọ́lé tó máa control outbreak àìsàn yìí pé káwọn èèyàn má jáde láti ọjọ́ Monday ìwọ tó bá ti róúnjẹ lé dákun rèé róúnjẹ lé o torí pé àwọn store gan lè mọ́ sí ẹ̀ sì mọ́jọ́ tí ọ̀ last di ẹ̀rẹ́ róúnjẹ àjàkálẹ̀ àrùn kò ní pa wá o àní bá àjàkálẹ̀ àrùn lọ o ẹ dákun wọ́n ní sọ fún yín ni ẹ gbìyànjú bẹ́ẹ̀ bá ṣe ń rí téèyàn sí lọ́dọ̀ yín ẹ máa fọwọ́ yín ẹ fọṣẹ fọ̀ ẹ fi hand sanitizer fọ̀ ẹ fomi fọ̀ every time ẹ gbìyànjú ẹ torí pé wọ́n ti ń ti àìsàn ti ń pọ̀ gan àdìbá wọn pín nínú ikú àwọ́kú àdìbá wọn kú nú ẹ ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tá a bá lè ṣe. àwọn táwọn fi coronavirus ṣe yẹ̀yẹ́ ní Nàìjíríà ẹ dákun o torí pé wẹ́dà Nàìjíríà dá gbẹ̀dẹ̀ agbúdọ̀ ṣọ́ra wa oríṣiríṣi máàsì tó ń jáde máàsì tó dáa ni ẹ lò torí pé gbogbo yẹn mo jẹ́ mú wá lónìí àwọn tó ń lo fake mask àwọn tó ń ta face mask fún yàn àwọn tó ń yẹ kíní kan kó tó di pé mo kú ò ìkíni bẹ́ẹ̀ yẹn gbúdọ̀ máa kíra yín ń sáré gbèsè ó dàbí pé a ti pẹ́ lórí ètò ṣùgbọ́n báyẹn ń kíra wọn nísìnyí tó yẹ kíyàn òun rèé o ẹ jẹ́ n sáré fi hàn yín apá báyìí apá ó fi gbá apá ẹnìkejì apá ibi táṣọ rẹ̀ wà ní o wàá fi gbẹ́ nìyẹn ẹ jẹ́ fi hàn yín lórí fídíò torí pé ibi tí nǹkan ń lọ nísìnyí ẹ mọ́kàn lọ́mọ kíyàn bákan pé ó yá this my friend let me know how are you akíní kan irọ́ báyẹn kíyàn nísìnyí ẹ jẹ́ sáré jù sí wa ká mu ó dà bó wà òun rèé o báyẹn kíyàn rèé o ẹ wo vice president America òun ló kíyàn yìí o ẹ̀rí báyẹn kíyàn báyìí ẹ̀dìrí báyẹn kíyàn lọ́wọ́lọ́wọ́ rèé ẹ̀gbẹ́ ẹ ti rí ìpè apá ọwọ́ náà fi ń kíyàn nísìnyí kò sẹ́ni tó ń dìmọ́ yàn mọ́ kò sẹ́ni tó ń bọ̀yàn lọ́wọ́ mọ́ o òun lẹ rí yẹn o ẹ rí wàá gbọ́wọ́ ẹ báyìí wàá fi pàdé tẹnìkejì bá ṣe ń kíyàn nu vice president America nu ẹ rí àwọn èèyàn tán kí wọ́n gbé apá yẹn báyìí wọ́n fi jọ fi pàdé ni kò sẹ́ni ẹ rí òun lẹ rí yẹn o ẹ rí kò sẹ́ni tó ń bọ̀wọ́ mọ́ àwọn náà mú bíbọ̀wọ́ wá ṣùgbọ́n bíbọ̀wọ́ yẹn báyìí àdìkò kó bẹ́ẹ̀ fẹ̀gbẹ́ ọwọ́ kíyàn ni fẹ̀gbẹ́ ọwọ́ kíyàn ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí àbí òòrè ẹ wo ṣọ́ọ̀ṣì kan láwọn èèyàn jáde ńbẹ̀ wọ́n lè gbára olúwa kódà wọ́n náà olúwa tó ń fáwọn èèyàn nísìnyí wọ́n fi sẹ́nu mọ́ orí náà fi sí ṣùgbọ́n àwọn kan náà ti ṣọ́ọ̀ṣì jáde yìí ẹ wò bá ṣe ń kíra wọn ẹ wò òòrè ẹjẹ́ àrí ẹ wò òòrè ṣe rí báwọn èèyàn ṣe ń jáde láti ṣọ́ọ̀ṣì ẹ wò bá yẹn kíra wọn báyẹn kíyàn nísìnyí nìyẹn o bó ṣe lè kíyàn nìyẹn jẹ́ kí bí aṣọ rẹ kó máa kan yàn mọ́ bọ̀wọ́ kíyàn mọ́ àwọn kan sì lágídí wọ́n wò pé kò sí tó lè mú mi wọ́n strong bí nǹkan mi wọ́n strong bí irin ọ̀dà èjìká ẹ̀gbẹ́ báwọn náà yẹn kíyàn báyìí bàlà kúndèrè ẹ̀rí àwọn tó ń jáde nù wọ́n tó bá dẹ̀ wá ń ṣọ́ọ̀ṣì wọ́n sún mọ́ yàn mọ́ọ̀chì kó o ta kété díẹ̀ tó bá dẹ̀ ti kúrò lọ mú omi ọṣẹ kó o fi fọwọ́ rẹ kó o fi fọ ẹ ti rí báyẹn kíyàn nù ẹ rí báyẹn kíyàn nísìnyí that is corona greeting oríṣiríṣi ẹ̀ ló wà àwọn tó ń fẹsẹ̀ kíyàn wà àwọn tó ń fi ìdí kíyàn wà ṣùgbọ́n ọwọ́ ẹ̀pọ́ lọ́wọ́ yìí ṣe di ọwọ́ ẹ̀ méjèèjì sórí ara ẹ̀ kó o fèjì ká kó o fi ọwọ́ gúnyàn àwọn kan sì wà tó yẹ pé ẹ̀wù ẹsẹ̀ làwọn yẹn ti tún fi ṣe tiwọn bóyá jẹ́nu ibi tí nǹkan ń lọ nu má sọ pé ó ń bọ̀yàn lọ́wọ́ kò sẹ́ni tó ń bọ̀yàn lọ́wọ́ mọ́ báyìí o ó dójú ẹ̀ it is a dójú ẹ̀ ris ó dójú ẹ̀ bóyá jẹ́ náà nu ẹ bá wa lò bẹ́ẹ̀ á tún mú ètò wá láìpẹ́ ẹ jẹ́ á pàdé lọ́la lórí ètò wa ètò yín ní òwúrọ̀ lọ́jọ́ á tún sọ díẹ̀ nípa ọ̀rọ̀ coronavirus yìí kọ́lọ́hún ọba ó dá wa sí kọ́lọ́hún ọba ọmọlúkú ló ń sọ̀rọ̀ kọ́lọ́hún wà pẹ̀lú gbogbo wa ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ẹ wò àwa lámọ̀ wá o ẹ̀yin lámọ̀ bá ire ló máa bá gbogbo wa àní rí láburú àní bá wọn kúkú àwọ́kú lórúkọ Jésù jẹ́ títí bàtà máa pàdé ó dàbọ̀ náà. èmi ò ní kú o gbogbo mi yóò tó yọ. ẹ wá gbọ́ bí gúdúgúdú bá wí tiẹ̀ tó ń pariwo bí kànáńgó bá fọ́ tiẹ̀ la fọ́ ti èèyàn mi bó ní bàtà bá ń lùlù bẹ́ẹ̀ nìkan ò bá gbọ́
bí ṣẹ̀kẹ̀rẹ̀ bá dá tiẹ̀ papọ̀ bó sì já dàmọ̀ ló rán mú pọ̀rọ̀pọ̀ ìyálù làwa jẹ́ èjìrí ọmọ adégbodù àyànjú gbogbo rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ àwíyé lónífẹ̀ẹ́ ń fọ́ o ẹgbọ́n ká tó ṣeré àṣebà fọlọ́run adé àtúgbórí ìtàjọbọ dídé tadé ìbà fọlọ́run ìbà fàtóbi ju ọlọ́run àṣẹ̀dá ayé àjùbà rẹ̀ o àṣẹ ọlọ́ba bàbá o àṣẹ ọlọ́ba jehova tó ráwọ̀ dàṣẹ́jẹṣẹ́ tí ràn wá làwa lọ jẹ́ ìwọ ládùn tó ń bẹ nínú orin wa bí ó sì ọkíní kan lè ṣe ìlú olè dún orin olè kọ agogo ọdún ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀tá ìwọ nìkan ló ń jẹ́ mi ní òye tá ló lè bá ọjọ́ orúkọ kò sí àfiwọ́ ọlọ́run nìkan akọ́dà àṣẹ̀dá ayé kò sí àfiwọ́ ọlọ́run nìkan torí àfẹ̀mí lọ́ba àkọ́kọ́ ṣẹ́tọ́